tí Ládòkè Akíndọ́lá tó ṣe tì àwọn tó ti ṣe pọ̀ ẹ̀ná òrò ti ṣe báyìí mọ́tò ti ṣe ní Hebrew family wọ́n ti lé dẹ́ni Bayelsa ní gbogbo àwọn wọ́n ti lé wọ́n ti lórí tiwọn bọ́tà wà láàrin gbà ó dàbí àwọn Nàìjíríà wọ́n wọ mọ́tò ní 1947 wọ́n wọ ọkọ̀ ojú omi mọ́tò tó kó mọ́tò ṣíìpù tó kó mọ́tò wá Ìjẹ̀bú 3 Ògbómọ̀ṣọ́ 2 Ọ̀yọ́ 2 Oǹdó 8 ó di New York wọ́n dọ̀hún lẹ́yìn oṣù 3 nígbà tí wọ́n á bọ́ọ̀lẹ̀ gbogbo wọn ló mọ iyì ara wọn o bọ́tọ̀ Oǹdó ni ò mọ iyì ara ẹ̀ Oǹdó kẹrẹ oúnjẹ lè bà tí wọ́n jẹ́ má bínú o wọ́n lè jẹun kú Ọlọ́run ni ò jẹ́ kí wọ́n lọ sí Ìbàdàn ti rí yọmí wọn ò bá má padà ṣe rí nǹkan tẹ́mi sọ ni pé nígbà tí wọ́n wá dé ibẹ̀ nígbà táwọn Ọ̀yọ́ kọjá lọ Ọ̀yọ́ nígbà tí ò ti sí àmàlà àtàbùlà àti gbẹ̀gìrì ó ló máa pẹ́ káwọn tó lè gbádùn bíi nígbà tí Ìjẹ̀bú dẹ̀ tún kọjá lọ náà òun wọ́n ti rí gàrí wọ́n ní gbogbo ẹ̀ parí nígbà tó Oǹdó máa kọjá lọ Oǹdó lòun tó kàn wo signboard wọ́n ní hot dog wọ́n tajà l'Amẹ́ríkà yéé ibi ìlànà wọn gbé wọ́n ti lọ gbàgà ìtọ́ lọ síbi tó ti ta hot dog ibẹ̀ lọ́lọ́pàá ti kó wọn wọ́n dèrò àtìmọ́lé o nígbà tó máa fi bèrè hot dog wọ́n náà bèrè wọ́n ní ìyẹn ní kó fún un lápá ìyẹn ní I need the leg pẹ̀lú òyìnbó dáadáa tó kọ́ lọ láti ibi wọ́n palẹ̀ wọn mọ́ ìyẹn ní I need the head mo ṣe pọlọ́pàá nígbà kí làwọn òyìn sọ yìí so do you normally eat dog? Only yes. Which dog? This is the hot dog we have. Because that roll in the hot dog. Only where we come from. We kill dog, we eat dog at any time. Cruelty to animal. Ẹ̀yin fúnra yín kóra yín jáde. Wọ́n palẹ̀ àwọn Oǹdó yẹn mọ́. Ó dà tí mo lé ní àwọn tó kù wọn forí lé Maryland. Àwọn Oǹdó tó wà létí wọn rí mú. Àwọn Ìbàdàn wọn forí lé Georgia. Then àwọn Ọ̀yọ́ wọn forí lé Boston. Wọ́n fún dàgbé wọ́n ṣe fún káàdì yẹn.